Ẹ kú déédéé wòyí o. Orúkọ mi ni Sam Adéọ̀sùn. Ohùn àánú ló tún dé sí etí ìgbọ́ yín. Kẹ̀jẹ́ a máa rántí pé lórí ètò ohùn àánú yìí la ti ń rura wa sókè fún ìṣerere, tá a ti ń gbára wa níyànjú, tá a sì ti ń yànnàná ọ̀rọ̀ fúnra wa. Ò ní fọjọ́ ọlọ́jọ́ lọ lórúkọ Jésù. Àmín. Ìṣítí, ìlanilọ́yẹ̀, ìgbaniníyànjú, ìró ara ẹni sókè lórí ohùn àánú podcast ní samologo.com.ng. Ohùn àánú tẹ̀síwájú. Kí ni ohùn àánú tòní? Wòlíì kì í lọ́lá nílùú rẹ̀. Bá a bá kú tán là á dèrè. Àmọ́ ṣá, bá a bá fún bàbá ní màálù jẹ nígbà ayé rẹ̀, yóò súre fún wa bá a bá padìyẹ lọ́jọ́ ìsìnkú rẹ̀. Àbọ̀ ò gbọ́. Mo ní wòlíì kì í lọ́lá nílùú rẹ̀. Bá a bá kú tán là á dèrè. Àmọ́ ṣá, bá a bá fún bàbá ní màálù jẹ nígbà ayé rẹ̀, yóò súre fún wa bá a bá padìyẹ lọ́jọ́ ìsìnkú rẹ̀. Ọ̀rọ̀ yìí gan ló mú mi rántí Gbádégẹṣin bàbá oníkòkó. Bàbá yìí burú kìí ṣe díẹ̀. Inú rẹ̀ korò kódà ó ju wọ́ lọ. Ẹfúnṣetá níwúrà lẹ́ ń pariwo. Gbádégẹṣin burú jẹ fúnṣetán lọ nílọ́po 7. Ẹ wò ó, ayé àwọn ẹrú rẹ̀ ò jámọ́ nǹkan kan lọ́wọ́ rẹ̀. Jẹ́ ń sọ díẹ̀ fún ọ nípa Gbádégẹṣin bàbá oníkòkó. Iṣẹ́ káràkátà ló bá dèlú Ajébándélé. Nígbà tó rí bọ́rọ̀ ajé ìletò náà ṣe rí ló fi tẹ̀dó síbẹ̀ nígbà tó nǹkan wà ní Ṣàngó Òde. Láàrin ọdún 2, Gbádégẹṣin dolóko kòkó rẹpẹtẹ. Owó èlé ni Gbádégẹṣin fi bẹ̀rẹ̀. Ẹnikẹ́ni tó bá yáwó èlé lọ́wọ́ Gbádégẹṣin, gbogbo tí ń jẹ́ tọlọ́run kò ní rówó èlé san padà. Gbádégẹṣin á sì gbẹ́sẹ̀ lé kòkó àtòun gbogbo tó ń tọ̀hún ní. Ẹ wò ó, nígbà tó gbọ̀rẹ̀ gẹ̀jigẹ̀ tán, ọ̀sán kan òru kan ló lé baálé Ajébándélé lọ tìfètìfè. Láàrin ọdún 3 tó tẹ̀dó sílùú Ajébándélé, Gbádégẹṣin bàbá oníkòkó di baálé ìlú Ajébándélé o, tó sì kúkú mú gbogbo ìlú Ajébándélé sìn bí ẹran. Kódà àwọn ẹrú rẹ̀ lé lẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta, nítorí ẹni tó bá yáwó lọ́wọ́ rẹ̀ tí ò bá rí san, agbẹ́sẹ̀lé dúkìá wọn tayátọmọ. Bonítọ̀ wọn ò bá sì múra rẹ̀ dáadáa, a jẹ́ pé àyànmọ́ rẹ̀ dẹrú gbénú nílé Gbádégẹṣin bàbá oníkòkó. Ẹ wò ó, ẹ̀mí adìẹ ṣe pàtàkì jẹ̀mí ẹrú lọ nílé Gbádégẹṣin o. Bóran ẹrú kan ń ṣẹ́ tí ò jẹ́ dáadáa, ikú ni irú ẹrú bẹ́ẹ̀ ó fi ṣèfàjẹ́. Bí ó bá jábẹ́ Gbádégẹṣin, ẹrú tó bá ṣebẹ̀ lọ́jọ́ náà kò ní dọ̀la. Àgàgà bínú Gbádégẹṣin ò bá dùn pẹ́rẹ́, gbogbo àwọn ẹrú tó bá wà lárọ̀ọ́wọ́tó ni ó dèrò ọ̀run lọ́jọ́ tá à ń wí. Gbádégẹṣin ò níyàwó, bẹ́ẹ̀ ni kò bímọ. Èyí ló fi ṣeé ṣe fáwọn ẹrú rẹ̀ láti máa bàṣírí ara wọn. Báwọn ẹrú náà ti pọ̀ tó, ọkùnrin kan ń bẹ láàrin wọn tí wọn ò náání. Orúkọ ẹrúkùnrin yìí a máa jẹ́ Tègbè. Nígbà tínú àwọn ẹrú bá dùn díẹ̀, pàápàá bọ́gà àwọn Gbádégẹṣin ò bá sí nílé, wọ́n máa fi Tègbè ṣẹlẹ́yà. Bí wọ́n bá fẹ́ ṣiṣẹ́ ẹ̀gbin, Tègbè ni wọ́n máa rán lọ. Kódà bí iṣẹ́ bá jẹ́ṣẹ́ tó lè mẹ́mí lọ́wọ́, Tègbè ni wọ́n máa rán níṣẹ́ dé tòrutòru. Ẹ wò ó, báwọn ẹrú bá ń gbé ìgbé ayé ẹrú, ìgbé ayé lẹ́ẹ̀lẹ̀ ni Tègbè ń gbé láàrin wọn. Ó jẹ́ ni àìkàsí, ó jẹ́ ni àìkàyẹ, ó sì jẹ́ ni àmọ̀rí ìbáàkú láàrin àwọn ẹlẹgbẹ́ rẹ̀. Kíní kan ṣẹlẹ̀ lọ́jọ́ kan nínú ọgbà ẹrú Gbádégẹṣin bàbá oníkòkó. Lálẹ́ tí wọ́n ń ka àwọn irin iṣẹ́ tí wọ́n ń lò lóko, nígbà tí wọ́n débi kíka ọkọ́ lọ́jọ́ tá à ń wí yìí, oko ẹyọ kan kọ́kọ́ náà pé irinwó tí gbogbo rẹ̀ jẹ́. Nígbà tí wọ́n fi ohun tó ṣẹlẹ̀ yìí tó Gbádégẹṣin bàbá oníkòkó létí, ó pe gbogbo àwọn ẹrú rẹ̀ jáde látẹni àkọ́kọ́ títí ó fi dẹni tí ò lọ sóko lọ́jọ́ tá à ń wí yìí. Ẹ má jẹ́ àgbàgbé ohun tá à ń ṣiṣẹ́ lé lórí o. Wòlíì kì í lọ́lá nílùú rẹ̀. Bá a kú tán là á dèrè. Àmọ́ ṣá, bá a bá fún bàbá ní màálù jẹ nígbà ayé rẹ̀, yóò súre fún wa bá a bá padìyẹ lọ́jọ́ ìsìnkú rẹ̀. Ìṣítí, ìlanilọ́yẹ̀, ìgbaniníyànjú, ìró ara ẹni sókè lórí ohùn àánú podcast ní samologo.com.ng. Ohùn àánú tẹ̀síwájú. Gbádégẹṣin kéde fáwọn ẹrú rẹ̀ pé bẹ́ẹ̀ ni tó jí ọkọ́ náà gbé ò bá jẹ́wọ́, wọ́n máa pa àwọn ẹrú náà ní kọ̀ọ̀kan títí ẹni tó fi jalè náà ò fi jẹ́wọ́ o. Jìnnìjìnnì bo gbogbo wọn. Àwọn tí ò láyà ń sunkún, bẹ́ẹ̀ làwọn ojú bẹ̀rẹ̀ sí tọ̀ sára láì dé ìnà pẹ́nu. Gbádégẹṣin fa ẹrúbìnrin kan mọ́ra, ó gbé àdá sókè láti fi bẹ́ lórí. Bẹ́ẹ̀ ni Tègbè pariwo níbi tó wà. Ó wí pé, bàbá ẹ dákun, èmi ni mo jí ọkọ́ náà. Pẹ̀lú ìbínú, Gbádégẹṣin yíwọ inú ilé, ó gbé ìbọn ṣakabùlà rẹ̀ jáde,
ó sì dáná bo tègbè. Tègbè fò ṣánlẹ̀ ó sì kú fínfín. Ẹ wò ó, ìtàlùkù tègbè sùn lọ́jọ́ tá à ń wí yìí o. Bí àwọn kan ṣe ń bú tègbè, bẹ́ẹ̀ ni wọ́n ní àkútúkù rẹ̀ lọ́nà ọ̀run. Làwọn kan ń gbé e ṣépè. Olórí burúkú, ìbá dẹ́mi gbogbo wa légbodò. Ó pẹ́ kó tó kú kú òjijì. Ẹ wò ó, kìnní kan ṣẹlẹ̀ lálẹ́ ọjọ́ kejì. Wọ́n bẹ̀rẹ̀ sí ka àwọn irinṣẹ́ tí wọ́n lò gẹ́gẹ́ bí ìṣe wọn lójoojúmọ́. Nígbà tí wọ́n fi ka ọkọ́ o, wọ́n ka ọkọ́ 400. Ó wá dàbí ẹni pé ọ̀kankan nínú ọkọ́ náà kò sí èyí tó sọnù níbẹ̀. Ọ̀rọ̀ irú àwọn tó ń ka ọkọ́ lójú, kódà àwọn 4 ló tún àwọn ọkọ́ náà kà. 400 ni wọ́n kà, ẹyọ kan nínú ọkọ́ náà sọnù. Ẹ wò ó, nígbà tí òye ohun tó ṣẹlẹ̀ ó fi yé wọn, ìbànújẹ́, àbámọ̀ àtúnṣe gbẹnu wọn. Jẹ́ sọ ohun tó ṣẹlẹ̀ fún wọn kó lè yé ìwọ ọ̀rẹ́ mi. Ṣé ẹ rí, nígbà tí wọ́n ka ọkọ́ lánàá, àwọn tó ka ọkọ́ náà ń ṣe ọkọ́ kà. Kò sí ọkọ́ kankan tó sọnù o. Tègbè kan yọ̀ǹda ara rẹ̀ ní láti kú kí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí má bàa sọnù. Ẹ wò ó, lẹ́yìn ikú tègbè, wọ́n gbin igi lórúkọ tègbè o. Wọ́n sì ń ṣàdúrà fún tègbè lójoojúmọ́. Ṣé wá rí pé wòlíì kì í lọ́lá nílùú rẹ̀? Bá a bá kú tán là á dèrè. Àmọ́ ṣá, bá a bá fún bàbá ní màálù jẹ nígbà ayé rẹ̀, yóò súre fún wa bá a bá pàdé ẹ lọ́jọ́ ìsìnkú rẹ̀. Ẹ wò ó, ọ̀pọ̀lọpọ̀ ni ò náà ní àwọn arúgbó wọn. Ọ̀pọ̀ arúgbó ni máa ṣàlẹ̀ jẹ. Ọ̀pọ̀ ṣọ́ọ̀ṣì àti mọ́ṣáláṣí láti ti di bùkátà àwọn àgbà wọ̀nyí lé lórí, nígbà tí àwọn arúgbó náà sì bímọ táwọn ọmọ wọn sì wà láyé láàyè. Brọ̀dá, nígbà wo ló ti náwó sí àwọn bàbá àti ìyá nílé gbẹ̀yìn? Ṣó dìgbà tí wọ́n bá kú tán kẹ́ tó máa pa màálù? Sìstá, ó dàbí ẹni pé ẹ ò mọ̀ pé ìgbà ara là á búra. Ṣó dìgbà tó bá tó bọ́ sórí tán lẹ tó máa ṣojúṣe yín fáwọn tó tọ́ sí? Dádì, owó àtọ̀wò tẹ́ ẹ lè fún mọ́mì nínú ilé, ṣé bẹ́ẹ̀ mọ̀ pé àwọn tí ò ní lárí tó mọ́mì lẹ́ ń fún níta? Mọ́mì, àwọn dádì tí wọ́n ń ṣe kòókòó jàǹjàǹ kiri, iyì mélòó lẹ́ ń fún wọn lójú ayé wọn? Jẹ́ tiẹ̀ ń tọ́jú wọn kí wọ́n lè finú dídùn ṣe míì. Ìwọ olùgbọ́ ọ̀rọ̀ mi, ìwà ká máa fojú tẹ́ńbẹ́lú èèyàn tàbí ká máa fẹnu yẹpẹrẹ lòmíì, àwọn ìwà yìí ò mà dáa. Abẹ́ ti gbàgbé ni pé kò sẹ́dá Ọlọ́run kan tí ò wúlò. Oníkálùkù mà lọ́jọ́ tiẹ̀. Ẹ wò ó, bówe burúkú bá ń ṣiṣẹ́ mọ́ àwọn kan lórí, ẹ jẹ́ káwa yẹrí wà ká má bá wọn forí ko. Ohun tó bá tọ́ka ṣe fọ́mọnìkejì wa lónìí, ẹ jẹ́ á ṣe o, ká lè mú agbègbè wa dáa sí i, ká sì máa rántí pé wòlíì kì í lọ́lá nílùú rẹ o. Bá a bá kú tán là á dèrè. Àmọ́ ṣá, bí kò wá bá lè fún bàbá ní màálù jẹ nígbà ayé rẹ̀, yóò súre fún wa bàbá pàdé ẹ lọ́jọ́ ìsìnkú rẹ̀. Ẹ jẹ́ á gbàdúrà ní orúkọ Jésù. Ọlọ́run wa tún dúpẹ́ lọ́wọ́ yín fún ọ̀rọ̀ tó tún jáde lónìí. Bàbá gbàdúrà, ẹ̀mí tó ń ṣe ohun tó tọ́ fún ọmọnìkejì, ẹ̀mí tí kì í fojú yẹpẹrẹ ara wa tàbí ká máa fẹnu yẹ̀yẹ́ ara wa, irú ẹ̀ ń bẹ́ olú ẹ̀ fi fún wa lénìí. Agbègbè wa gbọ́dọ̀ dára jù báyìí lọ, torí pé ọmọ burúkú pàápàá ò lọ́jọ́ tiẹ̀. Mo gbàdúrà agbára tí a fi gbéra wa gẹ̀gẹ̀, tí a ṣe ohun tó tọ́ ní àkókò tiẹ̀ kó tó bọ́ sórí, bàbá olú ẹ̀ fi fún wa lónìí. Báyìí ni a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àbẹ́ níbèrè, ó sì jẹ́ ẹ̀bẹ̀ àdúrà ni, pé Pastor Sam Adéọ̀ṣun sórí nọ́mbà yìí 0809 66 799 72 tàbí kó o lọ sí samologo.com.ng láti lè rí àwọn ọ̀nà tó lè bá wọn fọ̀rọ̀ jómitoro ọ̀rọ̀. Títí dọ̀sẹ̀ tó ń bọ̀, ẹ máa gbé nínú àánú Ọlọ́run.